Bismillahir Rahmanir Rahim. Tí mo fi dojú kọ Farouk ẹ wá gbọ́ lónìí. Gbogbo ẹni tánàbí bá wà lára ẹ̀ tó bá bá fídíò mi pàdé kó farabalẹ̀ kó fi gbọ́ Ọlọ́run. Alhaji Dr. Saheed Òṣùpá, gbajúgbajà akọrin ọgbọ́n tí gbogbo wa mọ̀ ni, tí kìí kọ̀kọ̀ púpọ̀. Mo ti ń gbórin Alhaji láti bí 93-94. Ọkùnrin kan gbà náà, ẹ̀sìn òní àmọ̀fẹ́bìnrin, Fujifa disco, tó fi dòní. Nínú àwọn orin ọgbọ́n tí màá yẹn wá kọ, ó ní ó yẹ ká yẹra fáwùjọ àwọn ẹni bí, ká lè jèrè, ká lè débi tí à ń lọ. Má fò ní dàgbà tó bá fẹ́ mọ̀ tí mò ń sọ. Bọ́pọ̀ èèyàn bá kóra jọ síbì kan tó jẹ́ pé ìgbésí ayé àkànní à ń gbé, ìlọsíwájú gbogbo wọn máa jẹ́ ṣòro. Ìwọ kan kó àkàn sígárà àwa ò ná má de. Bọ́kan sí ń gòkè lọ́kàn sá máa fà kan lẹ́ o. Gbogbo ibi tí wọ́n bá ń dìtẹ̀ àbí gbogbo ẹni tí bá ń dìtẹ̀ mọ́ lórí èrè ò ẹ sá fún. Oníyanjú má bà tèmi jẹ́nu. Epo moru. Nígbà tí yàrá bá gbóná tí ò ṣeé sùn, ọ̀dẹ̀dẹ̀ tá a ní ká sá sí, òun níta alẹ̀. Ìrì àìmọ̀dí ò tún já dúró níta. Àṣà ni rọ̀dẹ̀dẹ̀ bí àdán. Ayé iná làájọ gbé. Ẹ̀mí gígùn àtàláfíà lásìjọ fi gbé. Ẹnìkan ò ní lẹ́nìkan kún bẹ́ẹ̀. Ojú ní kọ́rọ̀ sí èwe, àbí etí ní kọ́rọ̀ sí èwe, ikùn ní kọ́rọ̀ sí àgbà. Àgbà tí ò bá ti ríkùn kọ́rọ̀ sí kò sáyé eré. Sẹ́yìn náà ń rí báyìí. Sẹ́yìn rí báyìí. Ẹ wo ọmọbìnrin tí ń sọ̀rọ̀ yìí. Àlùkùránì ló fi búra. Tẹ́ ẹ bá fẹ́ wá question Farouk. Nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí fìtínà rẹ̀ pọ̀ lórí ọ̀rọ̀ Farouk kíjìpá, ó ní àfarabalẹ̀ ká gbọ́rọ̀ ọ̀hún. Mo wá farabalẹ̀ gbọ́. Ní tèmi ń retí kó wí níbo lóun fẹ́ tó àṣírí. Gbogbo nǹkan lẹ́gbọ́n lónìí. Ní tèmi ń retí ni pé bí ọmọ 5 tóun bí fọ́kọ òun, Farouk yìí ló ní 4 bẹ́ẹ̀. Kódà bí oyún 12 ló bá òun ṣẹ́. Àwọn nǹkan tèmi rò pé yóò wí nù. So bí ọjọ́ tí wọ́n lọ fẹjọ́ Sheikh Al-Fulani sùn ní Ìlọrin, tí bàbá wa Ìmáàmù Ìlọrin wá pè wá. Olórí ẹgbẹ́ kan tó wùwà náà ń jọ náà, bóun náà sí ń pàṣírí òun fẹ́ tó àṣírí nìyẹn. Tọ́kàn tèmi sì balẹ̀. Wọ́n fòkọ tèmi náà kún jọ náà. Asáwà ń jókòó. Wọ́n kàn waste àkókò wa. Kò rí nǹkan kan wí tàbí dìde. Àpèjúwe irú ẹ̀ lélẹ̀. Gbogbo yín náà lẹ́ẹ̀tì rí fídíò yìí. Ẹ wá já sọ òdodo láti òkè tẹ délẹ̀ gbogbo ohun tó wí yẹn. Ẹ̀sùn wo lẹ̀yin rí ń bẹ̀? Ó ní wọ́n fẹ́ fi ṣéwù fẹ́ fi ọmọ tí wọ́n bínú lóbìnrin, wọ́n fẹ́ fi fọ́kàn ọ̀hún mi ta lọ́kọ́ ẹ. Ọmọ ìlú wo sì ni tá ń bí i? Níbo ní ń gbé? Kò sí ọmọ tí
ṣéhù ṣèyàwó fún tí ń sí ń bẹ èwo nú àwọn tí wọ́n ṣèyàwó fún ló ń wí. Ọlọ́run wọ́n mọ̀ já sí ìyàbá tó. So bó bá yẹ kí wọ́n bá ránṣẹ́ náà ní sẹ́ ẹ̀yìn tẹ́ ránṣẹ́ sẹ́ẹ̀ ti sìyàn ránṣẹ́ báyìí ẹ lọ gbéṣẹ́ fún wèrè lọ́rọ̀ rẹ̀ wá ń contradict. Ma wá mú ẹyọ ọ̀kan wá nú àwọn contradiction tí ń bẹ nú ọ̀rọ̀ ẹ̀. Ó ní nínú ọ̀rọ̀ ẹ̀ tó sọ ó ní ìwọ ló kọ́kọ́ pè mí. Ìyẹn Farouk ní Kíjìpá tí ń dákọ̀ o àmú Kíjìpá tí ń wí. Ṣùgbọ́n nù tó sọ ní ìwọ ló kọ́kọ́ pè mí. Nísàlẹ̀ ọ̀rọ̀ yẹn ó tún wá sọ yí pé ní 2011 lòun mọ Ajánásì ìsọnù. Òun wá sọ f'Ajánásì ìsọnù wípé òun fẹ́ máa fáà rẹ̀ tí ń Jánásì fún wípé ìmọ̀ sọ̀rọ̀ sí Tìjání nínú òun máa dùn sí. Ẹgbọ́n tó kọ́kọ́ sọ ló pé ìwọ ló kọ́kọ́ pè mí. Òun kan náà ló tún wá sọ f'Ajánásì ìsọnù pé mo mọ̀ fẹ́ máa fáà rẹ̀ tó ń Jánásì fún torí pé mọ̀ sọ̀rọ̀ sí Tìjání. Ó yá sí òkò ti takora wọn. Sẹ́ni tó ló kọ́kọ́ pè ọ́ náà ló ń sọ pé òun béèrè ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ Ajánásì ìsọnù pé ó fẹ́ máa. Sóun ló wá ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ tó fi kọ́kọ́ pè ọ́ ni àbí wọ́n ló ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ tí wọ́n pè é. Èwo nínú méjèèjì? Ẹni tí ó bá parọ́ ẹyọ ọ̀kan yóò wá irọ́ mẹ́wàá tí ó fi dìfẹ́ǹdì ẹ̀. Ẹ̀yin náà wò ní ìsìn ẹ tún lọ gbé ìbanilórúkọjẹ́ fáláwọn ọpọlọ ẹ wo bí tí ń baṣẹ ẹ̀yin jẹ́. Yìí sì fi rinlẹ̀ pé gbogbo ń tẹ́ ń wí látẹ̀yìnwá bẹ́ẹ̀ ti parọ́ rẹ̀. Wọ́n ní wọ́n fẹ́ fọmọ fọ́kọ ọ̀hún ọlọ́mọ màjára àpadà sí ibú mọ̀nù. Àwọn ọmọ sásán bí owó tí wọ́n fowó tọ́, àwọn ọmọ oníbi níran fún ọkọ tiẹ̀ tó súnmọ́ káwọn òbí rẹ̀ máa ń rówó pa ẹran súnná fún. Afálù bíbí ire púpọ̀ ńlọrin kọjá rádaràdá tó sọ ohun. Afálù ta la àwọn ọmọ wa fẹ́ bímọ fún, ta ló fẹ́ bímọ fọ́mọ wa. Pàápàá jùlọ bàbá tó ń wí ṣé ò fálù bíbí ire ju rádaràdá tí wọ́n sọ ìlọ. Nínú àwọn tó kọ tí mo jọ́tì sílẹ̀ nìyẹn. Kò wá sí ẹ̀sùn ó fún mi lóyún kò gbà ó rèpù mi rí ó fẹ́ kan náà àwọn ọmọ mi kò sẹ́sùn yẹn ń bẹ. Ó sì sọ̀rọ̀ rádaràdá kan ó ní ìràwọ̀ kan já láti inú sánmà òun wá ń lé ìràwọ̀ káàkiri àdúgbò òun ò rí mú lójú oorun nígbà tó ń wá lé nígbà tó ń wó múra wọn báyìí dé Sáúdí lòun ti mú mi a jẹ́ pé wàhálà rìn òjórí eléyìí ó pé mọ́ o. Wàhálà tó ṣe lójú oorun ló kó dààmú ojú ayé bọ́. Wọ́n ti bí ṣewu àwọn ṣe án tó jẹ́ nǹkankan. Ó lọ́bùrọ̀ òun náà márùn-ún kò jọyàn lábẹ́ ìborùn. Àṣírí kan bẹ lọ́wọ́ òun, àṣírí sí Tìjání àtọ̀pá rẹ̀ náà. Jìnnà ni àǹtí. Ó bá yẹ pé ń ṣe ní àrùn oníṣẹ́ à ń fàsìkò yí pé àwọn tí wọ́n gbéṣẹ́ fún ọ pé ọlọ́dẹ orí ni wọ́n gbéṣẹ́ fún o. Ọ̀rọ̀ yìí ń wọnú ara wọn kò yé o. Kò yé bí tí wù kó ma. Àwọ́ tún wá dá ọ̀rọ̀ padà torí pé bàbá wa mufti ẹ dákun àtẹ̀mọ́ra tẹ́ níhun iná nìkan ìjú wà bẹ́ẹ̀ o.
fọlọ́nbẹ̀yìn o ọba tí ó fi sùúrù àti ìfaradà sí aṣọ yìí fáwọn alájí àgbà tí wọ́n fi láti bọ̀ tán rí ìfaradà yín àti sùúrù tí yín náà ọlọ́run ó fi sàṣọ yìí fún yín délẹ̀ o lágbára náà tọ́lọ́run ọba torí pé àwọn alájí àgbà ọlọ́run fi wọ́n borí gbogbo tí ń jẹ́ àfà ní zámàní wọn pẹ̀lú sùúrù àti ìfaradà wọ́n gún wọn kẹ́sẹ́ wọ́n gún wọn lóríṣiríṣi ọ̀rọ̀ gún wọn ní gbogbo ẹ̀gbogbo abántorí ọlọ́run ní ó gbẹ̀yìn abántorí ọlọ́run bọ́mọ àwọn kan fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ rí àti bọ́mọ kó fẹ́ rí àti gbọ́dọ̀ gbọ́n kankan àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ta ló jẹjà ta lọ́lọ́run fi borí sáwọn ọ̀tá wọn gùn padà máa yìn wọ́n bọ́lọ́run ti ṣe fẹ́yìn náà nù ìdákẹ́ ẹ̀yìn lọ́lọ́run fi sàláfíà fún ló bá yí o àwọn tí wọ́n ń dáná ogun yìí wọ́n fẹ́ kí ìlú ó tú ni o ọlọ́run tó wá fún yín ní sùúrù tó fún yín lára àfaradà yóò tún bá wa kó rìwọ́ọ̀dù tó ju dáadáa tí ń bẹ lọ́wọ́ yín fún yín lójú ayé yín àlùbáríkà àwọn ẹni rí wájú ọlọ́run ọba ẹ ní ṣubú ẹ̀mí ẹ ní ṣubú ara ẹ ní sunkún ọmọ lágbára láńlá tọ́lọ́run ìyàwó yín ò ní dòkú lójijì ọlọ́run ló yàn fún yín obìnrin ẹyọ kan bí ẹgbẹ̀rún obìnrin kọ́lọ́run jẹ́ kí gbogbo àwọn tọ́kọ táwọn ọmọ yín náà fẹ́ lọ́kọ kọ́lọ́run jẹ́ wọn orí bẹ́ẹ̀ ti rí fáwọn ọmọ yín ká já láàánú àwọn ọmọ yín kọ́ wọ́n jẹ́ wọn ó fẹ́fẹ́ kúfẹ́ bí akọ arábìnrin tí ń sọ̀rọ̀ yìí o tó bá yẹ pọ́ pìnrin tó sọ̀rọ̀ ìgan lọ́kọ ń gbọ́ ìwọ tó jọ́kọ rẹ̀ wèrè ní ọ́ ni ó sì fi ìyàwó tó ló fẹ́ lẹ̀ ó sì ń ráre tó pọ̀ tó báyìí lórí afẹ́fẹ́ ó sì ń wòran àkọ́kọ́ sí ó ti já ní ọ̀pá sí ó ti já ní ti wá ráyè bó ló gbọ́pàá sí tẹ̀ fi ń rí gbé gan ẹgọ́ o ẹ fẹ́ parọ́ ẹyọ ọ̀kan ẹ̀ wárọ́ mẹ́wàá sẹ́gbẹ̀rẹ̀ tẹ́ tí ó sẹ̀ jẹ́ kí rọ̀wọ̀n ó dùn rí wọn bá wallahu ya'zimuka minan nas baba mufti la takhafu darakan wala takhsha sẹwárí létí gbogbo wọn ń pàpè mọ́ra páwọn fẹ́ gbìjà yẹn ilé yẹn làwọ́ tún sí wáàsí fún wáàsí mi sínú ilé yẹn náà sì ni pé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹni ń pọ́n nǹkan yín ń bàjẹ́ ló ń dára sẹ́rí wípé kẹtù wí dákẹ́ ó fọwọ́ lẹ́rán ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ sọ pé ń pọ́n nǹkan yín ń bàjẹ́ ló ń dára kàmá wí dákẹ́ ó fọwọ́ lẹ́rán ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ sọ pé ń pọ́n nǹkan yín ń bàjẹ́ ní ń dára àfà ńlá dákẹ́ ó fọwọ́ lẹ́rán ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹni ń pọ́n nǹkan yín ń bàjẹ́ ẹ sọ pé ń dára àwọn wèrè tí a ń sọ̀rọ̀ kí ni a rí tún ṣe ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ sọ pé ń pọ́n nǹkan yín ń bàjẹ́ ẹni ń dára ẹ jẹ́ tètè pe àrò àtọ̀dọ̀fín inú yín padà ibi tí wọ́n tì yín lọ yẹn ọlọ́mọdéjú òtú kẹ́ẹ̀tọ́ mọ̀ntẹ́ra. Assalamu alaikum warahmatullah.